kí ẹ̀wọ̀n yẹn àṣẹ̀dá ayé ọba tó ti ń bẹ kí gbogbo ohun tó ń bẹ tó máa bẹ talent tó mórí kí ẹ tó lè tó ọ fúnra ẹ tó ṣe pé wọn ló dára ẹ mọ́ra ẹ tán ó tóbi gan-an kọ́ máa kí ẹni kírun kò lè lé ọ̀la ẹ̀ sí àyìn ẹ nísẹ̀yìn kò lè pé ó má ṣọba ìwọ ló mí lára mi táyé fi ń sọ pàfẹ́ mi bọ́n ṣe ń sọ pé mi ní lèmi gan ń sọ pé wọ́n ní ìwọ ṣá ló gbé mi ga oògùn kọ́ kì í ṣọgbọ́n ló mú wọn fẹ́ mi ní ìfẹ́ mi ò dẹ̀ tẹ́ lápẹ̀tẹ́ èkó ń kó mi mọ́ra àwọn ẹ̀gbá ń gba tèmi ọ̀fàǹfààrí wá bá mi Ìlọrin máa yé mi lárinrin Ìbàdàn ni wọ́n ti bí mi ó tó mi ní ìfàrí o dákun Ọlọ́run máa padà túbọ̀ máa bá mi lọ. Bàbá mi fọkọ́ fi nọ́ní òun á nílà nọ́ní mo fi akíṣẹ́ sọ̀kọ́ fi àti gbogbo àwọn àǹfààní tó ń bẹ níkàlẹ̀ bólówó náà ní owó láyé tọ́lọ́lá náà ní ọlá tó ní bàgàwìtà láṣẹ ń pa àṣẹ ọba àwa náà ní kúríyá ní Ọlọ́run ṣàlágbó ojúlé torí pa ó ṣàbámọ̀ pé kéwùlà wá ké inú wa tún dùn àgbéṣe Ọlọ́run dání. Bàbá mi àlìbárí bàbá mi àtàkọ́fí mo ní bálálùfà ń ṣe rere dákun má ṣe lára wọn bàmí àlìbágáwí àjẹyà kí ọ̀la ó tó dé àṣẹrúsìn kéwú ṣẹ́rígbà tá à ń kéwú lọ́wọ́ kò sẹ́ni fẹ́ dàbí wa gàrí nínú òtútù ebi òkùjọ wa lójúmọ́ àṣebírí sòpé títí torí fi wádìí tó ń pa bọ́lọ́ngbẹ̀sán dé báyìí dákun má ṣe lára bàbá àtàkọ́fí ó ṣàbámọ̀ bàmí àlìbá yóò ṣàbámọ̀ àlìbágá yóò ṣàbámọ̀ bàbá akájọlá ò ṣàbámọ̀ pé kéwùlà wá ké inú wa tí wọ́n dùn àgbéṣe Ọlọ́run dání. Gbogbo ogun pa pátápátá àwọn níta lọ́rẹ́ ogun pa progressive youth progression wọ́n níta lọ́rẹ́ wọ́n ní sọ̀rẹ́ wa mo wà ní ọ̀rẹ́ lẹ́ni tí mo fọkàn mi tán tájọ́ ń fẹ́ra wa kò ń ṣàbùní lẹ́yìn ló fẹ́ ojú mọ̀nàfíkì ọ̀rẹ́ lẹ́ni tí mo lọ fọ̀rọ̀ mi sí lọ́wọ́ gangan tí ò ń ṣàbùní lẹ́yìn ló fẹ́ ojú mọ̀nàfíkì ọ̀rẹ́ lẹ́ni tí mo lè fọ̀rọ̀ mi sí lọ́wọ́ gangan yàtọ̀ sí rẹ́rùn ọ̀rẹ́ tí í ṣe kó pa ni ọ̀rẹ́ lẹ́ni tí dùnnú tèmi máa ń jẹ́ dùnnú wa tí ò ń ṣe oníkèéta ọ̀rẹ́ bú àríre bá ní jẹ́ gbanigbani ní ọjọ́ ìṣòro lọ̀rẹ́ gidi máa jẹ́ yàtọ̀ séyìí tó ṣe pé ìbàjẹ́ mi ló ń gbé kiri ọ̀rẹ́ gidi tí wọ́n àfàwọn kàrẹ́ ní ìbálòdé eléyìí tá a bá ti rí àpọ́nlé ló yẹ ká ṣe fún ọmọ àdàmọ́ ẹ̀gbin rere nìbàdàn ọmọ àdàmọ́ ẹ̀gbin rere a kì í gbé àlùbọ́sà kó ẹ̀fọ́ òun abágbìn ní òwú gbódọ̀lá ọmọ àdàmọ́ ẹ̀gbin rere ẹ̀jẹ̀ lọ bẹ́nìyàn ṣeré àríre bẹ́nìyàn ṣe bí àgbàbí ó lè gba àlùbọ́sà kó ọ̀fọ̀ tó ráṣẹ́ sílẹ̀ là ń gbé wá bá. bẹ́nìyàn ṣeré àríre bẹ́nìyàn ṣe bí àríbí ó lè gba àlùbọ́sà kó gbẹ̀fọ́ inú bí mo ṣàgbà ojú mímọ́. gbogbo ogun pa Progressive Youth Association pátápátá àwọn náà ní máa kéde ọ̀rọ̀ yìí
àwíyé àgbà àmàdà ẹ̀kọ́ máa láti ṣe pé ènìyàn ṣe eré àríre ènìyàn ṣe bí àgbàbí ó lè gbin àlùbọ́sà kó ẹ̀fọ́ tó ráṣẹ́ sílẹ̀ láǹdé wá bá. bẹ́ẹ̀ ni ọ̀ṣẹ́rẹ́ ṣé tó sì bá wọ́n ní àkọ́mọláfẹ́ àríbí ọmọ bá mi ẹ̀sìn lóbi wá. ráṣẹ́ sílẹ̀ láǹdé wá bá. ayé tó wá ọ̀rẹ́ mi lásán ni adá ẹ̀ síbẹ̀ wọ́n sọ pé ṣẹ́ ni ó wá ṣe níbẹ̀ múra síṣẹ́ yẹn. tó bá ṣe fàsìkò tí tó fún ni káwọ́ lọ́jà gbọ̀ fọba tó dá wa iṣẹ́ ni ó kò fún ẹ iṣẹ́ ni ó kò fún ẹ láyé fa. ètò iṣẹ́ ni ó kò fún ẹ láyé fa táwọn máa fi òògùn yẹn. ètò náà tún ní àjẹsán kò ṣàforíjì fẹsàn ṣe tó bá fòpin ìrìn àtúnkò. bẹ́ẹ̀ ni ọ̀ṣẹ́rẹ́ àríre bẹ́ẹ̀ ni ọ̀ṣẹ́bí àríbí ó lè gbàlú mọ́sàkó ẹ̀fọ́ tó ráṣẹ́ sílẹ̀ láǹdé wá bá. inú ẹ̀ dájú ìṣọ́ra fáyé ni tó ránṣòro mọ̀ fún ni ayé léwu. funfun lẹ́hún ò níta dúdú ni wọ́n á fi síkùn fún ẹ wọ́n lépe nínú ọ̀rọ̀ bàbá mi tó máa ń sọ ní pé kẹràn tẹ̀lé ni ó pé jù kéèyàn ó tẹ̀lé ni ó wá tu ó tu ó lẹ́ràn tó tẹ̀lé ni ó sá lọ wàá mọ̀ bẹ́ẹ̀ kó ti sá fún ẹ èèyàn lẹ́hún sùn tẹ́jọ́ ń jì ẹ̀mí wọn jìnnà sí ẹ ló bá tán. bẹ́ẹ̀ ni ọ̀ṣẹ́rẹ́ àríre bẹ́ẹ̀ ni ọ̀ṣẹ́bí àríbí ó lè gbàlú mọ́sàkó ẹ̀fọ́ tó ráṣẹ́ sílẹ̀ láǹdé wá bá. ayé tí wàá dojú kejì èèmọ̀ tó ti bẹ̀pẹ̀ kún ayé ẹ béèrè lọ́wọ́ ọmọdún méjìlélógún pé iṣẹ́ wo ló tààrú ẹ̀ ìyàwó kan lórí iná tó fi wá ronú jinlẹ̀ èèyàn ṣọṣẹ́ owó dájú ní pé operation tẹ́lẹ̀ ìṣèlú gan fi kálá ó ní kàkà pé kú má jẹ́ ṣèṣe àwàdànù la ó fi ṣe èèmọ̀ tó fi ìwà ìka ṣọ́ni bàrẹ̀ hàn rẹ̀ bùkún ayé tọ́lọ́hún bá tu tí a mọ̀ kọ̀kọ̀ mọ́ tó gbé dání ṣáà tó máa pè é lè yọ àbí ẹran tó ń àwíyé mo ní ọ̀rẹ́ kan tó máa ń wò kí n fọ̀rọ̀ mi sí lọ́wọ́ bàbá mi ta kọfí mo ní ọ̀rẹ́ kan tó máa ń wò kí n fọ̀rọ̀ mi sí lọ́wọ́ bí kájọ jẹ́ múlẹ̀ tó mọ̀ mí délé tán aláwíyé mo jẹ́ kó mọ̀ bàgbà tí tún ṣe pín ẹni ọ̀rẹ́ tí rẹ́ lọ́rùn lọ́rọ̀ mi àkúyé ẹni bẹ́ẹ̀sì tí sí kòtò lọ́rẹ́ mi ayé sí ṣọ́ni bàrẹ̀ ọ̀rẹ́ mi o èèyàn bí ẹran ló kún ayé bọ́lá ń bá tu tí a mọ̀ yóò ṣe tí wọ́n pè é lè yọ àbí ẹran tó ń gbáyé. àfà ló bí mi ó tó mi ní fàárí láyé bá mi ta kọfí pẹ́ni ọlọ́run ló bí mi àlọ́ tó mi níyàrá gidi ni. adélé olówó àbówó bá ṣe délé ọlọ́rọ̀ tàbọ́lá tẹ̀lé mi ká lọ sí Ìbàdàn tẹ̀lé mi ká lọ sí Ìbàdàn ayé àfa onímọ̀ lẹ́lẹ́gbẹ́ àbọ́láwo ló tọ́lá Kùránì kò sí ọlọ́wọ́ tí ó lè pín ní. tó dá wọn ò ní mímọ́ wọ́n lè ní wọ́n máa lọ́la iṣẹ́ náà lánàá náà gbẹ́dẹ́ kọ́lẹ̀ ló ní mímọ́ mo fi yẹn kí bàbá mi àtàkọ́fí abiyamọ gidi ní bàbá mi náà láti pàdé kọ́yìn nígbà tá à ń bẹ ní Maka lọ́dọ̀ Kiblatain Travels and Tours bàbá mi àtàkọ́fí wọ́n gbà mí lálejò gidi gan ní dọ́là ni wọ́n ń bó níbẹ̀ bá mi àtàkọ́fí ìbànújẹ́ oníkànnì ẹ bá ń ṣàmì fún bàbá mo ní ìlànà náà ń pọ̀lẹ̀ lò ní mímọ́ ọ̀lẹ́ làwọn tó ń kéwú ojú kìíní ní tẹ̀gàn ló fi ń wò ní mímọ́ ló fi jó àyíkàtì àlòkù ni wọ́n ń pè wá sílé afárá òní mímọ́ tó bọ́ lọ́hùn dúró déédéé
àlòkù aṣọ mọ́fìlà àjẹkù iyán lásán Bagawi tí ó sọ bẹ́ẹ̀ níbi bẹ́ẹ̀ ká tó sọ̀rọ̀ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ alẹ́ nìkan lọ má bẹ̀rù àlùfáà fi Bagawi torí ta ló máa mọ́mọ́ ẹ̀ nílé oníkéwu ọlọ́run àmúhànà miskinu billahi lẹ́ni ọba tí gbèsò fáwọn oníkéwu kéwu dòwò kéwu dọ̀là Bagawi ó sọ pákíra mọ̀kànlá o jẹ́ àrí bàbá pẹ́ o. akíra mọ̀kànlá o jẹ́ àrí bàbá mi àlìbárí akíra mọ̀kànlá o jẹ́ kárí bàbá pẹ́ o. akíra mọ̀kànlá o jẹ́ kárí bàbá pẹ́ o. Ìbàdàn akíra mọ̀kànlá o jẹ́ kárí bàbá pẹ́ o. akíra mọ̀kànlá o jẹ́ kárí bàbá pẹ́ o. Gbogbo Ìbàdàn sọ pákíra mọ̀kànlá o jẹ́ kárí bàbá pẹ́ o. akíra mọ̀kànlá o jẹ́ kárí bàbá pẹ́ o. Ìmọ́lẹ̀ rẹ̀ o ìmọ́lẹ̀ rẹ̀. Bàmí kájọlá ń sanwó àmọ́dá ò máa láti ṣe. Gbogbo Ògùnpa Congress Progressive Youth Association pátápátá. Atọrọ ìmọ́lẹ̀ sínú ayé wa gbogbo apáta. Ọ̀lànà àwẹ̀ yìí àtàjèrè ọjà fún gbogbo wa. Ọlọ́mọdé gbèsè sí gbogbo wa, mọ́dé wàhálà sí gbogbo wa, gbogbo Ògùnpa pátápátá. Ọlọ́run máa yọ wá lẹ́gbẹ́, Ọlọ́run máa fi wá búra wa. Àwí àgbà ẹ sọ pé ìmọ́lẹ̀ rẹ o. ìmọ́lẹ̀ rẹ̀. Ìmọ́lẹ̀ tó fún Mùsá. ìmọ́lẹ̀ tó fún Mùsá. Ìmọ́lẹ̀ tó fún Ìsá. ìmọ́lẹ̀ tó fún Ìsá. Ògùnpa ìmọ́lẹ̀ tó fún Muhammad Allahu fi sínú ayé mi. ìmọ́lẹ̀ tó fún Muhammad Allahu fi sínú ayé mi. Ó yá sọ pé ọba ńlá ọba ńlá ìlàyé ọba ńlá. ọba ńlá ọba ńlá ìlàyé ọba ńlá. Gbogbo ìkànnì aṣọ pé ọba ńlá ọba ńlá wọ́n fọ̀rọ̀ mi ṣe yanu. ọba ńlá ọba ńlá fọ̀rọ̀ mi ṣe yanu. Bàmí ta kọ́ fí ẹ̀bà ń kọ́ ọba ńlá ṣékú fàtà ìbà mi ọba ńlá nígbà láti ìpàdé wọ́n lè ṣiṣẹ́ ńlá. Bàmí aláyé ńlá ní ṣéwù ta kọ́ fí ọba ńlá wọ́n fọ̀rọ̀ mi ṣe yanu ní. ọba ńlá ọba ńlá fọ̀rọ̀ mi ṣe yanu. Ọba ńlá fọ̀rọ̀ mi ṣe yanu. ọba ńlá fọ̀rọ̀ mi ṣe yanu. Bàmí bá dáwì ọba ńlá fọ̀rọ̀ mi ṣe yanu. ọba ńlá fọ̀rọ̀ mi ṣe yanu. Wọ́n ìlú fọ̀rọ̀ mi wọ́n fọ̀rọ̀ mi ṣe yanu. ọba ńlá fọ̀rọ̀ mi ṣe yanu. Sọ pé alhamdulillahi 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 rabbil alamin. alhamdulillahi. Ẹ jẹ́ dúpẹ́ fún Ọlọ́run ọba. alhamdulillahi. Gbogbo àwọn adájọ́ ọdún tó lọ ọmọ náà ti ń sọ bí èyí. rabbil alamin. Ọlọ́run ayé ọpẹ́ ti yan ayé wa ń gbòòrò ní gbọ́ngbọ́n ipò kí ipò tá a bá lè wà làwa ó máa dúpẹ́ lọ́pẹ́ bóyá. alhamdulillahi. 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 rabbil Gbogbo alamin. pápá aláwọ̀ rọ̀bànà làwọn fi ṣàdúrà fúnra wa. Rọ̀bànà àti iná làwọn fi ṣàdúrà fúnra wa. Fi dùn
ní hasanatan la fi ṣàdúrà fúnra wa. ẹ jájọ pé ó yà sọ pé Allahumma rabbana àgbà wàfíìlì àkírẹ́tì hasanatan wàkìnnà àzàbànà. náà ibi tí à ń lọ nísìnyí à ń lọ síbi wáàsí àmọ́ qabla dhalik labuda an nasma aw kalimatun aw kalimatayn min fadilati al-ustaz ad-doktor Abdul Bari adamallahu hayatahu. kéwù ni àfi máa ń ké ní kéwù àbẹ̀ kọ́ ni. وفي الناس أكمام bàbá ní ìṣẹ́jú méjì. وفي الناس